ẹ ǹlẹ́ ẹ̀yin èèyàn wa o ẹ máa káàbọ̀ sórí ìkànnì yìí lẹ́yìn ìtàgé níbi tá a ti ń ṣe àtúpalẹ̀ sinimá fún wa review àti preview òun là ń ṣe ń bíbà yìí yálà sinimá tá a ti wò èyí tá a ti wò tàbí èyí tó ṣì ń bọ̀ lọ́nà ibíbà yìí la ti ń sọ nípa ẹ̀ tẹ́ni bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn kan ṣalábàápàdé ìkànnì yìí lẹ́yìn ìtàgé ẹ má lọ o ẹ bá subscribe sí bíbà yìí kẹ́yìn náà di ọ̀kan lára wa kẹ́ ẹ mọ bó ṣe ń lọ lágbolé Yorùbá movie ẹ̀yin náà mọ̀ pé ìdùnnú tiyín ìgbádùn tiyín òun ló jẹ wá lógún lẹ́yìn ìtàgé nítorí tiyín a tún bẹ̀rẹ̀ sí rìn gbèrè lórí YouTube o mo bá tún lọ kan eléyìí Dangerous Love òun làkọ́lé eléyìí ẹ̀yin tí mo bí ń pé ó yẹ ẹ̀yin dà gbogbo ẹ̀yin tí mo bí ń pé ọwọ́ yín dà ẹ jẹ́ ká rọwọ́ yín o gbẹgbẹgbẹ ẹ̀yin tí Jídé Awóbọ́nà ọwọ́ yín dà ẹ jẹ́ ká rọwọ́ yín o gbẹgbẹgbẹ ẹ wò star ti pọ̀ jù nínú iṣẹ́ yìí Dangerous Love ṣẹ́yìn náà ń retí part 2 abẹ́ẹ̀ retí part 2 abẹ́ẹ̀ tiẹ̀ tí ìwò part 1 ẹ má jẹ́ káwọn èèyàn gbọ́ o ipẹ́ tí ìwò part 1 bóyá ẹ lọ wo Dangerous Love lénìí lórí YouTube kẹ́ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ ẹni tá a máa fẹ́ tó máa ṣekú pa wá Ọlọ́run má jẹ́ á fẹ́ ẹni tí a máa fẹ́ tó máa dá a padà sẹ́yìn Ọlọ́run má jẹ́ á fẹ́ o Ọlọ́run bá a lé ìjìnà Dangerous Love ó ti ń show lórí YouTube báyìí ẹ lọ wo níbí báyìí ẹ láǹfààní àti wo preview nìkan ní nǹkan tí àwa ń ṣe níbí báyìí kákan sọ nípa ẹ̀ nìkan náà dẹ̀ ni kì í ṣe pé a fẹ́ upload content ẹnìkan kan o kákan sọ nípa ẹ̀ ni ibi tó tán sí yẹn ní part 1 yẹn ṣé bẹ́ẹ̀ ló yẹ kó tán sí ṣá ṣé bẹ́ẹ̀ ló yẹ kó tán sí àbóyẹ kó sì tẹ̀síwájú àti pé ó mà ti ń tó bí ọjọ́ bíi mélòó kan tí part 1 ti jáde tí part 2 ti jáde kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yin náà lọ wò lónìí ọ̀pọ̀lọpọ̀ òṣèré ni wọ́n kópa ńbẹ̀ tó jẹ́ pé ògùn náà wọn ó ti ṣe kí ni mùṣemúṣe wọn ó dá múṣe o mo bí n pé ó wà nù iṣẹ́ yìí Habib Alagbe Jídé Awóbọ́nà Regina Chukwu ọmọ Ìgbò yìí ṣá gbogbo wọn pátá ni wọ́n wà nù iṣẹ́ yìí ó dẹ̀ ní agbára gan ṣẹ́yìn náà tí wọ́n ń retí part 2 Dangerous Love àbẹ́ẹ̀ tí ìrètí ẹ̀ tẹ́yìn bá ń retí part 2 Dangerous Love ẹ máa kọ sí comment section pé we are waiting for part 2 kẹ́ ẹ jẹ́ kí a mọ̀ producer yẹn náà á dẹ̀ lè máa rí pé ó dàbí pé àwọn èèyàn ti ń dúró fún part 2 yìí o scene wo lẹ́yìn like jù nínú iṣẹ́ yìí scene wo lẹ́ like jù àwọn èèyàn kan ti ń sọ pé scene Habib Alagbe yẹn òun iṣẹ́ ló ṣe ń bẹ̀ Jídé Awóbọ́nà ṣe bíi pé bóyá nǹkan yẹn ṣẹlẹ̀ gangan mo ní no nǹkan tá a mọ̀ wọ́n mọ́ nìyẹn ìdíṣẹ́ ni èdè láti mọ̀ ní lọ́lẹ̀ bọ́n bá ṣe dáadáa àwa náà làátún wá tá a wá sọ pé ìṣekúṣe òun ni wọ́n ṣe Dangerous Love ó ti ń show lórí YouTube ẹ̀yin náà lọ wò ó ẹ̀yin tí mo bí ń pé ẹ̀yin tí Jídé Awóbọ́nà ẹ̀yin tí gbogbo àwọn èèyàn tí wọ́n wà nù ẹ̀ ẹ lọ wò kẹ́ ẹ lè rí ẹ̀ kọ́kọ́ níbẹ̀ kílẹ̀ lè rétí sinimá yìí àwa ti rétí ẹ̀ lọ́dọ̀ wa mi ṣùgbọ́n kílẹ̀ yín náà lè rétí ẹ̀ ṣe ń dúró de part 2 abẹ́ dúró de kí ló fẹ́ ṣẹlẹ̀ nínú part 2 yẹn ẹ̀yẹn kan yan fún mi ní abala àríwísí wa ìyẹn comment section wa ẹ kàn sọ fún mi kí ni nǹkan tẹ́yin expect wípé ó máa ṣẹlẹ̀ nínú part 2 ẹ ṣé gan nítorí pé ẹ ń tẹ̀lé ìkànnì yìí ẹ má gbàgbé tí ènìyàn bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ ẹ ṣe ń kọ́kọ́ ṣalábàápàdé ìkànnì yìí lẹ́yìn ìtàgé ẹ má lọ lásán ẹ subscribe sí bíbá kẹ́ ẹ mọ bó ṣe ń lọ kẹ́ ẹ lè mọ bó ṣe ń lọ ní agboolé Yorùbá movies ẹ̀yẹn subscribe sí bíbá ẹ lè máa kọ́kọ́ rí notification wa tá a bá ti drop àwọn sinimá yẹn síbẹ̀ bẹ́ẹ̀ ni ẹ wo ẹ ṣeun gan jàre God bless you Yorùbá ní kí n dùn kó pọ̀ kí n pọ̀ kó dùn ṣókí lọ́bẹ̀ oge títí ìgbà míì tá a tún máa fi pàdé èmi àti yín àníjọ ẹni tí wọ́n ń wá o ó dàbọ̀.